ó ṣẹlẹ̀ àwọn àáfàá Ìlọrin wọ́ Saidi Shittu lọ sílé ẹjọ́ adájọ́ ti ní káwọn ọlọ́pàá lọ mú un. lọ́jọ́ wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kejì yìí ní ilé ẹjọ́ Upper Area Court kan tó fìkàlẹ̀ sílùú Ìlọrin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Kwara pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá láti lọ́ọ́ fi páńpẹ́ òfin gbé gbajúmọ̀ ẹlẹ́sìn Islam kan Aafaa Saidi Shittu fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́. ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Ògo Ìlọrin Association of Proud Sons and Daughters of Ilọrin ni wọ́n wọ́ Aafaa ọ̀hún lọ síwájú ilé ẹjọ́ fún ẹ̀sùn pé ó bà wọ́n lórúkọ jẹ́. gẹ́gẹ́ bí ohun tí wọ́n kọ sínú ìwé ìpẹ̀jọ́ wọn, olùjẹ́jọ́ náà ni wọ́n ló jẹ́ ìlúmọ̀ọ́ká àti ọ̀dájú èèyàn lórí ayélujára tó sì ń lo Save Your Soul TV àti Saidi Shittu bí orúkọ rẹ̀ lórí òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook láti máa fi ba àwọn àáfàá ńláńlá nílùú Ìlọrin lórúkọ jẹ́. lára àwọn àáfàá tí wọ́n ló bà lórúkọ jẹ́ ni Sheikh Labib Lagbaji, Adam Alilori, Sheikh Sulaiman Farouk Oníkìjìpá, Grand Mufti tìlú Ìlọrin Sheikh Muhyiddin Salman, Chief Imam ìlú Ọ̀fà Sheikh Amahullah Fọlọ́runṣọ́fàgbà, Sheikh Adamu Abdullahi Elilori, Sheikh Kamaldeen Aladabi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìwé náà ṣàlàyé pé olùjẹ́jọ́ yìí tún tàbùkù Alhaji Adio Muritada Babangida tó jẹ́ ààrẹ ẹgbẹ́ Ògo Ìlọrin nípasẹ̀ pípé láwọn orúkọ àlùfàǹṣá nínú àwọn fídíò rẹ̀ lórí ayélujára léyìí tó tàbùkù wọn láwùjọ. ó ṣàlàyé pé ẹgbẹ́ náà ti ṣetán láti pèsè àti láti fi ṣàfihàn àwọn ẹ̀rí máa jẹ́mi nìṣó nílé ẹjọ́ lórí ẹ̀sùn táwọn fi kan olùjẹ́jọ́ náà. Saidi Shittu tó jẹ́ olùjẹ́jọ́ kò farahàn nílé ẹjọ́, bẹ́ẹ̀ làwọn lọ́ọ̀yà rẹ̀ náà kò yọjú láti ṣàlàyé ohun tó ṣokùnfà àìfarahàn rẹ̀. èyí ló mú kí adájọ́ àgbà Sunday Adeniyi pàṣẹ fún àwọn ọlọ́pàá láti lọ nawọ́ gan Saidi Shittu nítorí pé ó tàpá sófin pẹ̀lú bí kò ṣe yọjú sílé ẹjọ́. ó wá sún ìgbẹ́jọ́ míì sí ọjọ́ 6 oṣù kẹta ọdún 2024 yìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.